ẹ máa wo àwọn ibi tí a wà yìí, ìlú Ọ̀kàkókó náà la ṣì wà ní orí òkè mímọ́ òkè Màríà tí wọ́n ti ń gbàdúrà sí Ọlọ́run tí Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà. Ibẹ̀ ni a ṣì wà lọ́wọ́lọ́wọ́. O sacrament most holy, rí òkè mímọ́ yẹn là ń gùn lọ yìí o, bẹ́ẹ̀ là ń gùn lọ yìí. Jesus, I love you. Jésù, mo fẹ́ràn rẹ. Jesus, I love you. Orí ilé ìdílé. Ẹ máa wo gbogbo agbègbè tí a wà yìí o, kó má dàbẹ́ ni pé àti ẹ̀ ṣe àlàyé bó ṣe ń lọ fún yín. Orí òkè Màríà la wà nílùú Ọ̀kàkókó. Ibẹ̀ là ń gùn lọ yìí, níbi tí àwọn onígbàgbọ́ nínú ẹ̀sìn Kátólíìkì tí wọ́n ti ń sin Ọlọ́run Olódùmarè. Òkè yìí jẹ́ annual pilgrimage tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n máa ń ṣe òkè yìí. Lẹ́yìn tí wọ́n bá ti ṣe èyí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó bá parí lọ́dún yìí, tó bá tún di ọdún tó ń bọ̀, wọ́n á tún ṣe the same. Mo fẹ́ kí ẹ rí àwọn agbègbè tí a wà yìí ní kẹ́ lè rí bí Ọlọ́run ṣe parí iṣẹ́ sí orí òkè yìí. Ẹ̀yin gan ẹ máa wò ó, ẹ wo topography òkè tí a wà yìí. Irú àwọn agbègbè bíi eléyìí, àwọn òyìnbó àwọn ni wọ́n mọ rírì òkè yìí, àwọn ni wọ́n tẹ bí idó. Òun la ṣe ń pè ní òkè Màríà. Ayé ìgbà tí àwọn ará Róòmù tí wọ́n sì máa ń fi fadá òyìnbó wọ́n máa fi ránṣẹ́ sí ibí, ìgbà wọ̀nyẹn ni wọ́n ti discover orí òkè yìí as far back as 1900 or 1910 ni orí òkè yìí ti exist. Àwọn tí wọ́n dẹ̀ gbàgbọ́ wọ́n sì ń gbàdúrà lórí òkè yìí, àdúrà wọn dẹ̀ ń gbà. Òkè yìí ga, òkè yìí ga, ó ga kọjá bẹ́ẹ̀. Ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa ṣí ẹ. Ó ní tí a máa mú jáde lórí ibi tí à ń lọ yìí. Ẹ wò òkè téńté tí ẹ̀ ń wò yìí, òkè Màríà yẹn gangan òun lẹ̀ ń wò yìí o. Ibẹ̀ là ń gùn lọ ní lọ́wọ́lọ́wọ́ yìí. Ibẹ̀ là ń gùn yìí o. Ìwọ náà lè wá o, ẹ̀ẹ̀kan lọ́dún ni. Lẹ́yìn tọdún yìí ó tún di lọ́dún tó ń bọ̀. Honor to Mary.
òjò lè ṣe kí wọ́n ṣe pọ́sibù tó wà wà pàṣẹ fún ojú. mo ló fi tó nìkan. tó sáǹdì nísìnyí ó ṣe pam. ẹ bá ń fi etí sílẹ̀ ẹ rí i pé wọ́n ti ń ṣe ètò lọ sáfíìsì yẹn ti ń lọ wọ́n rìn. Thank you, sir. Yeah? Now 10. Private TV. So, can you grant us an interview? By the grace of God. Thank you so much. You're welcome. So, I think you can speak Yoruba. In English. Not okay. Is it the first time you are coming to this pilgrimage? No. Since when have you been attending this? For the past 15 years now. Oh, that's great. Are you here last year? I was here by the grace of God. It's good. What can you say about the attendance of the people here compared to what you see last year? Last year was the turnout was massive. Wow. People turned up well, but this year we are still believing God for miracle. Because I believe it's this money scarcity and fuel. If not, people are supposed to have been around be here. Because last year, all this place, everywhere were full. Yes. Very correct. So, what is your advice for the people, sir? That have come? I mean the government, that because what is happening now is we can cast the blame on the government because it's their doing. The government should do something very fast. Okay. They should do something because people are suffering. The masses are suffering. For example, a lot of people wants to come because there is no cash. No cash, no fuel. They should listen to the cry of the masses and they do something very fast. Because Maria is a wonderful place. It's a place to be. People love to come here. Always. Every year. Even as apart from the normal program. People love to come here. It's a place to be. I was here on Wednesday. I came to pray. And today I'm still here again. That's good. Yeah. Thank you so much. You're welcome. Yeah. Thank you so much. Once again, this is Omaluka Great TV. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu brother wa yẹn. Yeah, brother Chika. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú wọn máa ń dùn láti wá sí orí òkè yìí. Nígbàkigbà tí wọ́n bá ti pè wọ́n pẹ̀lú inú dídùn àti ayọ̀ ni wọ́n fi máa ń wá òkè Maria yẹn gangan ibẹ̀ ládé yìí o. This is the statue of Holy Mary tí gbogbo yín tí ẹ máa ń rí lórí fọ́nrán òun náà lẹ ti rí yìí o. Àti rí táwọn èèyàn kúnlẹ̀ tí wọ́n ń gbàdúrà sí Ọlọ́run. Àwa tiẹ̀ ti ń sọ fún wọn kí wọ́n má gbàdúrà fún Nàìjíríà torí pé tòmí àdúrà yìí wọ́n ti ń gbà láti ọdún bọ́dún. A fẹ́ gun orí òkè téńté yẹn lọ. Àdúrà tí wọ́n ti ń gbà láti ọdún bọ́dún pé Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe títí di àsìkò yìí Nàìjíríà kò dẹ̀ dáa. So a gbọ́dọ̀ yí àdúrà yẹn padà lásìkò tá a wà yìí. A gbọ́dọ̀ yí àdúrà yẹn padà so that a tún gbà lọ́nà míì bóyá tá a bá gbà lọ́nà míì bóyá Ọlọ́run á gbọ́. A ti ń gbà pé Ọlọ́run tún Nàìjíríà ṣe. Ẹ̀bẹ̀ mi sáwọn bàbá wa náà nìyẹn lórí òkè yìí. Gbogbo àwọn tí àwa lè sọ fún a sọ fún ẹ gbàdúrà ẹ gbà lọ́nà míì. Ẹ má jẹ́ ká fi gba Ọlọ́run ò tún Nàìjíríà ṣe. Ọjọ́ tá a ti ń bẹ Ọlọ́run kó tún Nàìjíríà ṣe Ọlọ́run ò dá wa lóhùn. Kì í dẹ̀ ń ṣe pé Ọlọ́run ò dá wa lóhùn. Ọlọ́run ò mọ ibi tó ń jẹ́ Nàìjíríà ni. Ìdí ni wípé Ọlọ́run ò dá Nàìjíríà. Àwọn òyìnbó bìrìtìkó ló dá Nàìjíríà. Òyìnbó ló dá Nàìjíríà. Tó bá bẹ Ọlọ́run for personal something pé Ọlọ́run ebi máa ń pa mí fún mi lóúnjẹ Ọlọ́run á pèsè oúnjẹ fún ẹ. Ọlọ́run ò
ìyá máa ń jẹ mí fún mi lówó, ọlọ́run á pèsè owó fún ẹ. Ṣùgbọ́n tó bá ń bẹ ọlọ́run pé kó jọ kó tún Nàìjíríà ṣe, ọlọ́run á máa rẹ́rìn ni o. Ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o. O orí òkè téńté tá à ń pè ní òkè Màríà, ibẹ̀ la wà yìí o. Ẹ wò dáadáa, ẹ wò bó ṣe lọ. Ìlú Ìwárọ̀ nìyẹn, Ìwárọ̀ Ọ̀kà àkókò òun ẹ̀ ń wò yìí. This is Ìwárọ̀ Ọ̀kà, òun lẹ̀ ń wò téńté yìí o. Ẹ wò dáadáa, ẹ wò dáadáa. Look at the climate, look at the topography, look at the tí Ọlọ́run fi kẹ́ wa, gbogbo àwọn tẹ́ ń wò wọ̀nyí. Ṣé rí Yorùbá, àwa la àti ìmọ̀ tí Ọlọ́run fi jogún fún wa. Gbogbo ohun tẹ́ ń rí wọ̀nyí, àwọn tẹ́ ń pè lókè wọ̀nyí, owó ni. Àwọn orílẹ̀-èdè kan wish kan nírú àwọn òkè bí eléyìí, kan nírú àwọn nǹkan bí eléyìí. Tán bá ní irú ẹ̀, ọbẹ̀ sọ. Kí náà ń pè ní tourism. Àwọn nǹkan bí eléyìí ni wọ́n á mọ tán máa ṣe, bọ́n ṣe máa convert ẹ̀ tó ṣe máa di n tó mówó wọlé fún ìlú, fún orílẹ̀-èdè. Ṣùgbọ́n nínú Nàìjíríà tá a wà, location 419, gbogbo ẹ̀dán ti bá wa yí, tán ti dorí ẹ̀ kodò, tí wọn ò jẹ́ kí kankan nú ẹ̀ kó wúlò fún wa. Ó yé Ọlọ́run o, ó yé Ọlọ́run, ó yé Ọlọ́run, ó yé Ọlọ́run. Oore lókàn rè, this is Ìwárọ̀ Ọ̀kà, Ìwárọ̀ Ọ̀kà àkókò, òun lẹ̀ ń wò yìí o. Ṣé rí, ẹ wo ìlú bó ṣe lọ, ẹ wo ilẹ̀, ẹ wo gbogbo ẹ̀ bó ṣe tẹ́ lọ bí ọlá Ọlọ́run. Àwọn òkè tó wà ń bẹ̀ ìwúlò ní gbogbo ẹ̀. Tó bá jẹ́ àwọn orílẹ̀-èdè tó advance, látòrí òkè ibi tí mo wà yìí, wọ́n máa ṣe eléyìí tó ń pè ní cord cable àbí cable cord àbí whatever náà ń pè, cable car. Wọ́n ṣe cable car látòrí òkè, ó máa gbé mi fẹ́rẹ́rẹ́ lọ sórí òkè kejì lọ́hùn yẹn tẹ́ ń wò yẹn, látòrí òkè ibi tí mo wà yìí. Táwọn èèyàn dẹ̀ máa fowó gùn, tí wọ́n máa wo gbogbo surroundings, tí wọ́n á kó àwọn oríṣiríṣi ẹranko sínú ẹ̀, tá máa rìn, tá máa ṣe, táwọn olóyìnbó ń pè ní game reserve. Àwọn nǹkan lóríṣiríṣi tí owó dẹ̀ máa wọlé, táwọn èèyàn máa wá láti oríṣiríṣi àwọn orílẹ̀-èdè káàkiri, tó dẹ̀ máa wo bí nǹkan ṣe ń lọ, inú wọn dẹ̀ máa dùn. Òkè kan lẹ́wà yìí o, ẹ wò, eléyìí tún kéré nínú àwọn òkè yẹn o. Òkè tún rèé. Èké ìlú Ọ̀kà ti rí okò jẹ́ ẹ̀ tí ì dé Ìdànrè o. Nígbà bá wá dókè Ìdànrè, ìgbà yẹn lẹ máa wá mọ̀ pé yes, òkè ju òkè lọ o. Òkè kan lẹ tún wò yìí báyìí. Eléyìí tún kéré. Ẹ ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn. So ẹ ti rí ilé téńté kan rèé nínú òkè yìí o. Ẹ wá wò, ṣe rí nǹkan, ẹ wò. Machine máa ń gégi lọ́hùn yẹn kẹ. Ẹ súnmọ́ bẹ́ẹ̀, ẹ wò bá mi. Màámi, a kú ọdún o. Ẹni? Tó àfi tábà dé sàlẹ̀ lọ́hùn mú mi, torí mi mú dání. Àjọṣe náà ni, lágbára Ọlọ́run, láṣẹ Elédùmarè, láṣẹ Olódùmarè. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ wò ó, look at it. Ẹ wò ọ̀tún, ẹ wò òsì, ẹ wò. Wọ́n bá ń kí Ọ̀kà, wọ́n ní ìlú Ọ̀kàrúfẹ̀, ẹkùn ńlá forí òkè ṣe ibùgbé. Ọ̀kà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọmọ ọlọ́kà fòkúta rigidi bógun jà. Ẹ wo àwọn òkúta ńláńlá wọ̀nyí, ẹ wo gbogbo ibi tí ẹ ń wò wọ̀nyí. Owó ni, this is billions ló ń sọnù máwa ọmọ Yorùbá lára. Ẹ wo nǹkan, ẹ wo bó ṣe lọ. Orí òkè Màríà la wà o, ibẹ̀ ni mo ti ń cover. Àwọn òkè míì wà tó ga ju òkè Màríà yìí lọ, tó jẹ́ pé tá a bá lọ bẹ̀, ẹ tún máa rí many things tó jẹ́ pé ó máa mú inú yín dùn lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n nínú gbogbo, a máa dúpẹ́ fún Olódùmarè ni. Ẹ já tẹ̀síwájú. Holy Mary, Mother of God, gbàdúrà fún wa. Everybody want to come to Òkè Màríà.
I am not a member of the Catholic Church, but I love coming here. Torí pé gbogbo agbègbè yìí ló máa ń tutù, ló dẹ̀ máa ń fi ọkàn èèyàn balẹ̀. Ẹ wo náà, àwọn òyìnbó tó discover òkè ń bí yìí, àwọn òyìnbó colonial era, àwọn náà discover tán gun orí òkè yìí wá. Ọdẹ làwọn baba ńlá wa ń ṣe lórí òkè ń bí, tán wá pẹran, tán pa nǹkan tán jẹ. Ṣùgbọ́n àwọn òyìnbó yẹn wọ́n rí òkè bí wọ́n rí pé no, ẹ̀bùn ńlá rèé. Òun náà ṣe tún gbogbo agbègbè yìí, òun náà fi tún ṣe. Ẹ̀yin náà ẹ wò ó, wọ́n gbin fúláwà oríṣiríṣi sí fúláwà wọn yẹn lẹ rí yìí. Àwọn igi fúláwà tẹ́ ń wò wọ̀nyí kò sí nínú ẹ̀ tí ó ti ju 100 years làwọn fúláwà wọ̀nyí ó ti jù bẹ́ẹ̀ lọ tán ti gbìn wọ́n sí ibi tí ẹ̀ ń wò wọ̀nyí. 100 years làwọn fúláwà tẹ́ ń wò wọ̀nyí tán ti gbìn wọ́n. Àwọn òyìnbó yẹn ni wọ́n máa ń gbé wá bíi reverend father láwọn àkókò tá à ń sọ wọ̀nyí. Àwọn òyìnbó yẹn ń sìn ìgbà tó tó àkókò kan mo rò pé wọn ò gbé òyìnbó wá mọ́ gẹ́gẹ́ bíi fada. Àwọn ọmọ Yorùbá tó jẹ́yàn dúdú àwọn náà ti wá ń ṣiṣẹ́ fada. Àwọn náà ìwà rọ́pò tán yìí ń ṣe iṣẹ́ yẹn lọ. Ẹ̀yin ẹ wá wò ó sì yìí o, bí gbogbo agbègbè yẹn ṣe rí. Tán bá ti jòkó ó máa ń tutù ni. Òkè kan náà wà níbẹ̀ tán pè ní rest house, táwọn òyìnbó náà tún ti máa ń sinmi. Àwọn òyìnbó ìjọba ni wọ́n yẹn. Àwọn missionary ló ní òkè ti bí, àwọn náà máa ń sinmi lókè ń bí. Àwọn òkè ti ọ̀hún, àwọn ti ìjọba tí wọ́n máa ń pè ní DO, district officer nígbà wọn yẹn, àwọn ló wà níbẹ̀. Òkè yẹn lẹ̀ ń wò téńté lọ́hún yẹn tí àwọn máàsì oríṣiríṣi wà yìí. Ibẹ̀ gangan náà ń pè ní rest house ní ìlú yìí. Ẹ wá já máa sọ̀kalẹ̀ lọ sí ibi tí a ti ń ṣe mass àbí misa àbí kí náà ń pè, wọ́n ti ń ṣe sáfíìsì. Ẹ jẹ́ ká súnmọ́ ibẹ̀. Bọ̀dá mi gbọ́dọ̀ ṣubú bí yìí o, wọ́n ló gbé mi gba bí o. Ọmọ Yorùbá, tàbá ní kẹ́ fọkàn balẹ̀, èmi tí mò ń tẹnu mọ́ gbogbo ìgbà ó yé mi. Kékeré la rí yìí o. Àwọn nǹkan tó ń pè ní nǹkan àlùmọ́nì, tourism, Ọlọ́run fi sodo sí ilẹ̀ Yorùbá. Tourist attraction nílùú yìí, láwọn agbègbè kan bẹ̀ yẹn, oríṣiríṣi àwọn nǹkan àlùmọ́nì ló wà ń bẹ̀. Mi ìfẹ́ sọ pé nǹkan báyìí tẹ́ ẹ bá lọ bẹ̀ tí mo bá ṣàlàyé ẹ̀ fún yín, kò sí òyìnbó tó bá gbọ́ irú ẹ̀, wọ́n á ti wá bẹ̀, wọ́n á ti wá fẹ́ wọ́n á fẹ́ mọ ohun tó jẹ́ ní ibẹ̀. Ọlọ́run ló ṣe é tó fi kẹ́ ìran Yorùbá. Tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwa, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kí n tá máa rí lórí tourism nìkan, lórí tourism, owó tá máa pa nìkan lórí tourism kì í ṣe sílẹ̀ kan. Ó máa ju gbogbo nǹkan tí Nàìjíríà ń pọ́nlé tán ń pè lówó tán láwọn ń powó. Tó ẹ jẹ́ rọra máa sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀. Ẹ wo ìyá àgbàlagbà yìí o, wọ́n gun òkè yìí o, wọ́n gun o. Bókè ṣe tó, ẹ wo màmá àgbàlagbà yìí wọ́n gun. Màmá, àdúrà yín á gbà. Ìyá gun o, ẹ rí wọn, àwọn màmá àgbàlagbà yẹn rí tán gun òkè. Ẹ wo ibi tán ti ń gun bọ̀ láti ìsàlẹ̀ lọ́hùn. Ẹ wo láti ìsàlẹ̀ lọ́hùn yẹn pọ́n náà ti ń gun òkè yẹn bọ̀. Wọ́n gun débí o. Èmi náà gun o, mo ti mí họ̀họ̀ bí agilítì o. Ẹ káàbọ̀. Àwọn náà gun o, wọ́n gun débí o. Èmi gun díẹ̀, mo ti mí họ̀họ̀họ̀, ṣùgbọ́n ṣá mo dúpẹ́ pé mo gun já. Ìwọ náà wàá gun òkè tiẹ̀ náà já. Màríà, àmì àṣẹ Èdùmàrè, àmì àṣẹ Èdùmàrè, àmì ẹ ṣeun, àmì àṣẹ Èdùmàrè, ẹ ṣeun. Bó ṣe rí ni mo ti ṣe àlàyé fún yẹn. Mo fẹ́ ká gbádùn àwọn fúláwà tí mo sọ wọ̀nyẹn, ká gbádùn ẹ̀ sọ̀kalẹ̀ kó tó di pé a mú ètò ìwá sí parí, káwa náà lọ bá Ọlọ́run sọ̀rọ̀ níwọ̀nba ní ṣókí. Ẹ ti rí àwọn fúláwà tí mo sọ. Ẹ wo àwọn igi, tẹ bá rí mi ò tẹ rántí orúkọ ẹ̀. We forgot to ask the name of this flower. Oṣì kì í ṣe hibiscus lélẹ̀. Ẹ wo àwọn flower wọ̀nyẹn. Bí iná jó a tún padà survive. Bí iná ṣe jó tó ẹ wo báyìí, ó mú flower jáde ní lóríṣiríṣi. Ẹ wo bí iná ṣe jó ìdí ẹ̀ tó, ẹ bẹ́ẹ̀ rí, ó ti pàpà ó survive. Òun lẹ rí wọ̀nyí.
òun lẹ rí yìí o ẹ wo ìyá àgbàlagbà yìí tó ń gun òkè yìí bọ̀ ẹ wo màmá yẹn ló sinmi tẹ́ ẹ̀ ń wò yẹn o tí a bá gba orílẹ̀-èdè wa ó ṣeé ṣe kán má nílò àti fi ẹsẹ̀ gun òkè yẹn mọ́ wọ́n á ṣe lift tá a máa gbéyàn tàbí kán ṣe mátà technology ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á ṣe tó jẹ́ pé wàá jókòó á gbé ẹ wàá ti dókè ńbẹ̀ lọ́wọ́ kan àwùrọ̀ àwọn màmá wa wọ̀nyí báyìí kò yẹ kán máa ṣe wàhálà wọn ò nídìí ẹsásáìsì àwa tá a jọ ọ̀dọ́ la nídìí ẹ màmá ti dàgbà ẹ gbọ́dọ̀ débẹ̀ náà ni màmá àdúrà yín ọgbà bó ṣe jẹ́ ni mo sọ ẹ wo fúláwà yẹn ló lọ rẹpẹtẹ bí ọlá Ọlọ́run yẹn ti rí ṣe rí wọ́n gbìn àwọn òyìnbó yẹn ló gbìn tó bá ti ń fẹ́ sọ̀tún fẹ́ sósì á máa tutù ní àdàbí ìgbà tán bá tan AC tán bá tan air condition kàn wá síbí lásán kó gbé jòkó kó jòkó sábẹ́ kankan nínú igi wọ̀nyí inú ẹ máa dùn ní pé yes just to tell you pé ọmọ Yorùbá à ń sọ nǹkan nù imagine tá a bá gba orílẹ̀-èdè wa ẹ wò gbogbo ẹ̀ ló lọ yìí ẹ wò tá a bá gba orílẹ̀-èdè wa kẹ wo in tá a máa generate nìkan láti ara nǹkan pè ní tourism mo ń sọ̀rọ̀ tourism ìsọ̀rọ̀ bóyá alépo bóyá ní góòlù bóyá ní nǹkan mi ò tiẹ̀ mú wọ̀nyẹn wá mo ń sọ̀rọ̀ pé tourism alone tá a máa generate ṣé ìjọba wọn ò rí gbogbo ibi kì í ṣe pé wọn ò rí wọ́n rí wọ́n dẹ̀ mọ̀ ṣùgbọ́n wọn ò fẹ́ kó wúlò fún wa òun náà ṣe ń wọ́gi lé gbogbo ẹ̀ tí wọn ò ṣe kà á sí tí ò ṣe jọ wọn lójú ẹ̀yin náà gbọ́ gbogbo àlàyé táwọn èèyàn ń ṣe látàárọ̀ yìí pé táwọn èèyàn bá wá sórí òkè yìí èrò máa ń lọ bí ilẹ̀ bí ẹni ni bí ọlá Ọlọ́run rẹpẹtẹ lèrò máa ń lọ ṣùgbọ́n nítorí pé kò sówó kò tún sépo kò dẹ̀ síbi táwọn èèyàn ò ti ń wá sórí òkè yìí gbogbo Catholic faithfuls all across Nigeria náà ti ń wá sórí òkè Maria yìí gbogbo ilẹ̀ Yorùbá èrò máa wá láti Èkó láti Ìbàdàn láti Abẹ́òkúta láti ilẹ̀ Ìgbò gbogbo wọn náà máa ń kún bí pátápátá tó bá ti jẹ́ Catholic nìyẹn torí orí òkè Maria eléyìí wọ́n rí bí special one torí the topography of the land bí ibẹ̀ yẹn ṣe rí bọ́n ṣe gbé kalẹ̀ ó máa ń wu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó máa ń jẹ́ kó wù wọ́n láti wá ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹlòmíà rọra tún ibí ṣe á gbé ẹni òun àti fámílì àtàwọn ọmọ wọn á tẹ́ ní wọn síbẹ̀ wọ́n á gbé pot wọ́n á máa ṣe oúnjẹ wọ́n á jẹun bójọ́jọ́ méjì mẹ́ta náà fẹ́ lò ibẹ̀ náà máa ti gbàdúrà wọ́n máa fọ́lò ẹ̀sìn ṣùgbọ́n ìjọba ti mú gbogbo ẹ̀ ó ti dojú ẹ̀ dé kò sówó kò sépo ẹ̀dẹ̀ sóúnjẹ ẹlòmíì fẹ́ wá kò sóúnjẹ tá gbé dání kò dẹ̀ ní fọmọ ẹ̀ sílẹ̀ á kó ọmọ ẹ̀ dání so ìdí nìyẹn tẹ́ ṣe rí tí ibí yìí tó fi rí joro bó ṣe rí nígbà tẹ́mi wá gbígbẹ̀yìn gbogbo orí fídì pápátá lè rókún tí ò ṣẹ́kù gbogbo orí fídì pápátá tó fi dókè ń bí pátápátá gbogbo bẹ̀ pátá ni àwọn èèyàn kún pátá tí ò sí àyè ṣùgbọ́n ìwé lé ní àwọn tó fẹ́ wá kò sówó gbogbo majority àwọn schools ló rán àwọn ọmọ wọn wá wọ́n kó àwọn ọmọ láti Ìbàdàn láti Èkó Abẹ́òkúta wọ́n á kó wọn wọ́n á máa bọ̀ wọ́n á kó wọn sínú mọ́tò àwọn Catholic schools lóríṣiríṣi ṣùgbọ́n ẹ wò ó kì í kúkú ń ṣẹ̀bi wọn owó ni ò sí epo ni ò sí àdẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀ máàsì náà ń lọ àbí mísàdẹ̀ náà pé ń lọ. Jẹ́ gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún wa a máa dánu dúró níbí náà àwọn èèyàn sì ń wọlé o torí ó di ọ̀la kí wọ́n tó parí ètò náà wọ́n sì máa ní ètò lálẹ́ wọ́n máa ṣe sáfíìsì kan ní àṣálẹ́ so tó bá ti di ilẹ̀ mọ́ ìgbà yẹn ni wọ́n máa parí ètò tí wọ́n máa ṣe final service ìyẹn ní ọ̀la sátidé tó bá wá di ní ọjọ́ Sunday wọ́n wá ṣe dúpẹ́ ní àwọn church tó wà available so bó ṣe jẹ́ nìyẹn àní rí ju báyìí lọ fún ti àkókò yìí Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín dáadáa thank you and God bless you.